káàárọ̀ ẹ káàsán o ẹ kú àṣálẹ́ o mo kí oyún inú mo kí àṣẹ ẹ̀dí gbogbo ẹ̀yin màjèṣí inú ilé yìí gbogbo màjèṣí àdúgbò yìí gbogbo yín mo kí o ìyá lọ́jà mo kí yín bàbá lọ́jà mo kí yín gbogbo ẹ̀yin ọ̀tọ̀ọ̀tọ̀ kùlú ìlú gbogbo yín mo kí ohun ìlú lókìkẹ́ gbogbo ẹ̀yin kábíyèsí mo kí yín o ẹ kú àpèrè o àṣẹ ò ní tán lẹ́nu ọba o orúkọ mi ní Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kí la fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí tí èèyàn bá máa sábà láàlá pé òkun ń lé òun òkun ó ń lé òun lójú oorun kí ni ìtumọ̀ rẹ̀ ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ kọ́gbọ́n. Gbọ́ tí èèyàn bá la alálàyé pé òkun ń lé òun lójú oorun kí ni ìtumọ̀ àlá yìí? Ọ̀rọ̀ ẹni náà ti gba ìfura ọ̀rọ̀ ẹni tí ń lá àlá yìí ó gba ìfura ìṣẹ̀dá wa ò ní dojú ìjà kọ wá o ayé ò ní fi ìṣẹ̀dá wa dojú ìjà kọ wá ìṣẹ̀dá wa ò ní gbàbọ̀dè tó ń tọ̀ wọ́n kíyè sára alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó ń tọ̀ wọ́n lọ tún ìwà ara rẹ̀ ṣe tọ́ ọ bá jẹ́ni tí ń parọ́ firọ́ pípa lẹ̀ tọ́ ọ bá ń ṣàbòsí fàbòsí ṣíṣe lẹ̀ tọ́ ọ bá ń bá ẹ̀jà lọ́wọ́ lásìkò yìí fílẹ̀ wọ ṣàforíjì kó ojú kọ́rọ̀ yìí ọtọ́mọ ẹ nínú. má bá ẹ̀jà má pèrè èèyàn láì dáa má fi èrú gbàbùkún tọ́ ọ bá ń lárú àlá yìí lọ́wọ́ àlá ìkìlọ̀ ni kọ́ ọmọ bá kúkú òjijì tí òkun bá ń léèyàn lójú oorun kì í ṣe ohun tó dáa ìṣẹ̀dá olúwa rẹ̀ ló dojú ìjà kọ́ sọkóde ní ẹlẹ́lẹ́ẹ̀kejì ń bẹ̀. iye máa já o iye máa já o àwọn yóò mórí balẹ̀. iye máa já o iye máa já o àwọn yóò mórí balẹ̀. iye máa já o iye máa já o àwọn yóò mórí balẹ̀. iye máa já o. ẹni tí ń lá àlá yìí kó kíyè sára ó tún ń jẹ èèwọ̀ kíyèsára 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 èèwọ̀ wo ni ọba ìṣẹ̀dá rẹ̀ mu tó ń jẹ́ tí ń ṣe àkóbá fún tọ́ ọmọ béèrè lọ́wọ́ àwọn ọ̀jọ̀gbọ́n wọn là ọlọ́yẹ̀ lórí ẹ̀ ó dé ní. ọ̀rẹ́ lẹ́lẹ́kejì ń bẹ̀ tó bá wà ní àyíká bí àwọn ẹ̀mí òkùnkùn bá pọ̀ tó jẹ́ pé bó ti ń forí ṣe tó ń fọrùn ṣe
wọ́n ń dojú aburú kọ ẹ́ náà ni aláya máa ṣàfihàn yí pé kò kúrò níbi tó wà. àwọn àpẹẹrẹ báyìí ní máa ṣẹlẹ̀ ni wọ́n fi sọ pé kéèyàn lọ fún ìgbélé olúwa kéèyàn wà nígbélé olúwa kó wà láyìíká tó mọ́. tí èèyàn bá ń lárú àlá báyìí dúrúra rẹ sínú àwẹ̀ má jẹ nǹkan ẹlẹ́mìí tó bá sínú nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mìí ò gbọ́dọ̀ sínú tó fi sínú. tó bá wá ní ọ̀sà nínú àwọn onífaransé a máa pè ní úsẹ̀ nígbà tí pé ẹ bá mi gbà á bẹ́ẹ̀ o ọgbẹ́ inú tí ń pè é léyìí tó yẹ gbogbo wa tí ẹ bá ní àrùn ọgbẹ́ inú úsẹ̀ tẹ́ ẹ bá ní lọ́ọ́ wà nǹkan funfun wàrà àgbọn ọ̀gẹ̀dẹ̀ ṣúgà ìrèké fi ṣe sàrà fún àwọn kéékèèké tó o bá lágbára àti ra gbogbo ẹ̀ bọ́jẹ́ ṣúgà nìkan lágbára rẹ bá ká fi ṣe sàrà fún ọmọ kọ́sà jẹ́ nǹkan funfun kò fi ṣe sàrà àgbọn ní agbára rẹ bá ká rà á kò fi ṣe sàrà. àsìkò yìí ò gbọ́dọ̀ jà ò gbọ́dọ̀ bínú ò gbọ́dọ̀ báyàn jà irú ẹ̀gbin tó lè rí pàmòrà ó rí pọ́ padà dúpẹ́ nígbẹ̀yìn tó o sì jẹ́ èèwọ̀ mọ́ kí è sára. ìwọ lè máa sọ pé ọ̀jẹ̀ èèwọ̀ kọjá pẹ́ni tó ń bá gbé ń jẹ èèwọ̀ tí sì ń jẹ yìí ìfi ń kó bá bí àpẹẹrẹ kí ọkọ fẹ́ ìyàwó kí ọkọ máa jẹ èèwọ̀ ọkọ tí sì ń jẹ èèwọ̀ ìyàwó ọ̀jẹ̀ èèwọ̀ ọkọ bá jẹ èèwọ̀ tán níta tó bá tún délé yóò tún súnmọ́ ìyàwó rẹ̀ èèwọ̀ yóò ti kó rẹ ọkọ rẹ̀ ṣùgbọ́n kí ni ò ní jẹ́ kí àbọ̀dè yìí ó ṣiṣẹ́ lára rẹ̀ òun ni kò ṣe sàrà funfun tó bá ti ṣe sàrà funfun yìí elédùn àyọ́lá ọkọ mẹ́ ò ní jẹ́yà àìmọ̀dí ìṣẹ̀dá wa ò ní kọjú ìjàdá wa o ìṣẹ̀dá wa kò ní kọjú ìjàdá wa o ẹ jẹ́ á máa kíyè sára. aláìbẹ̀ tí wọ́n rí wọ́n wá yìí a máa lé ire dànù fún yàn ire láńlá a máa lé dànù fún yàn ire lòun lé lọ kì í lé aburú dànù ṣùgbọ́n wọ́n tọ́ ọba wá gbọ́ tó tètè ṣe sàrà tó tètè kíyè sára ó rí i pé ire kàbìtì bí àṣà bàbá olómi tútù ire kàbìtì yóò máa wọlé tọ̀ wá ni. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ tó adára fún ààyè wa kò ní yé ẹ lẹ́ o ẹ darapọ̀ mọ́ lórí YouTube ẹ lọ search fún Àyándáré Lukman bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá mi mbẹ̀ gbọ́dọ̀ lórí WhatsApp náà ni ẹ darapọ̀ mọ́ wa ẹ má sẹ́ndì fídíò síbẹ̀ o ẹ sì má sẹ́ndì líǹkì ẹ darapọ̀ mọ́ wa ẹ máa kọ́ṣe báwọn èèyàn ti ń ṣe ẹnìkan ò gbowó lọ́wọ́ ẹnìkan ọ̀fẹ́ ni nọ́mbà wo lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ wa ẹ fẹ́ bèèrè nípa àkọsẹ̀jáyé ni àbí ẹ fẹ́ ṣe ìtọ́jú ara bẹ́ẹ̀ lórí àrùn ọlọ́jọ́ pípẹ́ tàbí lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ẹ kàn sí wa kì í ṣọ̀fẹ́ o. nọ́mbà orílẹ̀-èdè Kútọ́nù nọ́mbà orílẹ̀-èdè Nàìjíríà méjèèjìlá fún wa tí n bá wà lórílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá pè mí yọ wọlé tó bá ìjẹ́ pé ti Kútọ́nù náà mọ̀ wá tẹ́ bá pè mí yọ wọlé ọyọ ẹ máa gbọ́ ẹ mú báyìí rò lẹ́ o. nọ́mbà náà márùn-ún ẹ máa gbọ́ +234 80 3298 3298 +234 80 3298 3298 +234 81 33 155 111 +234 81 33 155 111 +234 80 890 38658 +234 80 890 38658 ẹgbàá kan sí tọ́jà ti orílẹ̀-èdè Kòtónú +229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 65 1929 +229 54 65 1929 ayọ̀ wa kò ní yẹ̀ lẹ́ o ire ayọ̀ wa
ọ̀tá ò ní fi ṣèpàjẹ́ o ayé ò ní da yẹ̀pẹ̀ sínú ògo wa o ayé wa kò ní yẹ ìṣẹ̀dá wo ò ní dojú ìjà kọ wa o ire kàbí. Iye máa